MONIMONS. She cannot keep quiet because she's been bullied on your page. Many people ló máa ń try èèyàn wá ní ọ̀ràn wọn ṣẹ́ I didn't send them. Èmi kọ́ ni mo ní pé kán lọ́jà. Èmi kọ́ ni mo polówó ọjà mi ni. Olówó ọjà ẹ ló polówó lóòótọ́. But your fans are not doing justice to ọjà tó ń polówó. Nígbà tóun náà wá rí tó wá sọ̀rọ̀ sí ẹ, ó bọ́ síta, ó pè lólè. Òun náà wá fọmọ bú ẹ. Ìyá ẹ̀ náà tún wá bọ́ síta. Ṣé rí pé ó ti ń ràn lọ jọ̀yìnjọ̀yìn. Ìwọ ló kọ́kọ́ wá fìràn. Ó ṣe pé nígbà tó ń polówó ọjà ẹ ò dárúkọ ẹ̀. Ẹ̀yin tèmi godmother Lizzy Anjorin tí a mọ̀ sí Faramade ó ti jáde ó ti wá dá sí ọ̀rọ̀ tí ó wà lẹ́rìn Lizzy Anjorin àti MONIMONS jewelries ó ti sọ̀rọ̀ nípa rẹ̀ o gẹ́gẹ́ bí ìyá MONIMONS náà ti jáde wá sọ̀rọ̀ nípa Lizzy Anjorin arábìnrin tí a mọ̀ sí Faramade yìí náà òun náà ti jáde ó ti wá sọ tiẹ̀ òun náà ti sọ tẹnu ẹ̀ ó ti sọ ìdí tí ìjà náà kò ṣe parí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Faramade. Ó dárúkọ ẹ̀ but kí làwọn fans ẹ̀ tán kí náà interpret ẹ̀ sí. Kí lè tó kọ disclaimer sí orí nǹkan tó ń ṣe. Níbí yìí sìn lára àwọn tó ń wò mí over 200 people náà ń wò mí mi ì tí ì rí èèyàn kan tó sì bú ẹ ní bíbáyìí MONIMONS. Mi ì tí ì rí èèyàn kankan tó bú ẹ. Gbogbo wọn kàn sọ pé bó ṣe handle ẹ ò dáa. Kì í ṣe pé all the time náà ni Lizzy ló máa ń right. But on this occasion ó ń sọ fún ẹ pé wọ́n bú òun under comment section that you are subjecting her to bully. Why? You should have put a disclaimer there. Disclaimer. I am here to sell my products. This is no bully zone. Please don't bully anybody under this caption or this post or whatever. Ọmọ kò ti ṣe tiẹ̀. Àwọn tó dẹ̀ wá lọ ń bully ẹ̀ bó ṣe yẹn náà àwọn kan ṣì pàpà máa bully ẹ̀ but àwọn yẹn wọn ò ti yọ ara ẹ̀. Àwọn yẹn àti mọ̀ pé àwọn wọ̀nyẹn àwọn oníjà àwọn tó jẹ́ pé àwọn gangan ni bully. You understand? Wọ́n tó bá dẹ̀ lọ́wọ́ profile wá wò pé àwọn èèyàn lásán àwọn ẹranko làwọn èèyàn wọ̀nyẹn. Nǹkan tí à ń sọ nìyẹn tí Lizzy ń sọ nìyẹn. But ìgbà tí màmá ẹ jáde ń sìn tó náà òun gbé kinní òun gbàpò tí òun jókòó tí òun máa jókòó tí Lizzy. Ẹni tó ṣerú ẹ̀ lágbọ́ ti kúyọ̀ tó náà máa jókòó tí lọ́rùn. Sórí jókòó tí kò rí jókòó tí ó bímọ tiẹ̀ energy tó fi fẹ́ jókòó tọmọ ọlọ́mọ tó fẹ́ fi bà tọmọ ọlọ́mọ jẹ́ yẹn ìwọ ìyá MONIMONS fi gbọ́ ti ọmọ tiẹ̀ fi gbọ́ ti àwọn ọmọ tiẹ̀ fi gbọ́ ti ọmọ tiẹ̀. Àti wọ́n ń bú Lizzy under your comment section tó jẹ́ pé ìwọ ló gbé irú replica ọjà tó tà tó gbé wá nígbà tó ń wọ gold yìí bíi 6 weeks tó ti ń wọ̀ or more than that kò sí èèyàn kankan tó wá sí under comment section náà tó bú ẹ ń bẹ̀ until tó lọ ṣe replica ẹ̀ tó gbé pé original leléyìí o iye báyìí ni wọ́n ń tọ́ original bóyá grams ẹ̀ ló dẹ̀ gbé síbẹ̀ tí ẹ leléyìí o iye báyìí ló ń ta. Àwọn èèyàn bọ́ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pè lólè Ìdúmọ̀tà wọ́n bẹ̀rẹ̀ sí ní bu. Kò sí èèyàn kankan tó kí ẹ wípé àtàjèrè ọjà ń bẹ̀. They were all your comments 99.9% of your comments was against Lizzy Anjorin, abusing her, calling her all sorts of names. And yet you want her to keep quiet. MONIMONS. She cannot keep quiet because she's been bullied on your page. Many people ló máa ń try èèyàn wá ní ọ̀ràn wọn ṣẹ́ I didn't send them. Èmi kọ́ ni mo ní pé kán lọ́jà. Èmi kọ́ ni mo polówó ọjà mi ni. Olówó ọjà ẹ ló polówó lóòótọ́. But your fans are not doing justice to ọjà tó ń polówó. Nígbà tóun náà wá rí tó wá sọ̀rọ̀ sí ẹ ó bọ́ síta ó pè lólè. Òun náà wá fọmọ bú ẹ.
ìyá ẹ̀ náà tí wàá bọ́ síta ṣẹ́rí pé ó ti ràn lọ jọ̀yìnjọ̀yìn ìwọ ló kọ́kọ́ wá fìràn ọ̀sẹ̀ pé nígbà tó ń polówó ọjà ẹ̀ ò dárúkọ ẹ̀ but kí làwọn fans ẹ̀ tán kí náà interpret ẹ̀ sí kí lè tó kọ disclaimer sí orí nǹkan tó ń ṣe níbí yìí sìn lára àwọn tó ń wò mí over 200 people ló ń wò mí mi ì tí ì rí èèyàn kan tó sì bú ẹ ní bíbá yìí Monimons mi ì tí ì rí èèyàn kankan tó bú ẹ gbogbo wọn kàn sọ pé bó ṣe handle ẹ ò dáa kì í ṣe pé all the time náà ni Lizzy ló máa ń right but on this occasion ó ń sọ fún ẹ pé wọ́n bú òun under comment section that you are subjecting her to bully why